ká máa fọ̀rọ̀ gùn wọ́n ní sọ fún aláṣọ ìgbàlódé pé kó rọra alákìsà tí ló gbárí. Oh my God, ìmọ̀ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi yé ṣá. Wọ́n ní sọ fún aláṣọ ìgbàlódé pé kó rọra alákìsà tí ṣe kíni ó ti ló gbárí. Kí ni ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀ léyìí ni pé tẹ́nìkan bá wà ní ipò kan ẹ̀ǹgẹ́tì ni ó wà ní ipò kan ìṣọwọ́ ìlú agbára ẹ̀ ti ń pọ̀ jù ara ẹ̀ ti ń pọ̀ jù ṣé ẹ̀ǹgẹ́tì ẹ̀ ká fi ẹ̀ ti sẹ́gbẹ̀ẹ́ kan tàbí nǹkan wà nú ọlá ìṣọwọ́ ṣègbéraga pé èrú wà lẹ́yìn ó ti ń kọjá yìí tí ó ti yé yín la máa wá sọ fún wọn níbẹ̀ pé ṣé o mọ̀ pé ipò tó wà yẹn àwọn kan wà ní irú ipò yẹn rí wọ́n ti kó máa bọ́lẹ̀ o tó ní sí agbára ẹ lọ́wọ́ ẹ mọ́ wọ́n tó ń wọ̀ ní ọlá tó ń ṣe agbára tó ń ṣe ìgbéraga wọ́n ti kó ṣeéṣe kí o máa padà kúrò nínú ọlá yẹn o sọ fún aláṣọ ìgbàlódé pé kó rọra alákìsà ti ṣe kíni ó ti lọ gbáàrí. àwọn tó máa ń ṣe agbára lò tàbí ń ṣe ọlá lò tàbí ẹnìkan ní ṣàṣìkò sí kejì tó ń kọjá yìí irú wọn ló máa ń sọ irú ẹ̀ fún pé sọ fún aláṣọ ìgbàlódé pé kó rọra alákìsà ṣe kíni ó ti lọ gbáàrí.